kọ́lọ́hún kó ṣàánú. Èmi ò mọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ jí gìrì, èmi ò mọjọ́ tán fẹ́ jí lójú oorun. Ayé ti kọjá wípé èmi àtọkọ mi là ń pa là ń dà á pọ̀. Kò sí ní tó lè rà fọ́kọ rẹ̀ tí ọkùnrin bá wúlò. Àwọn ọkùnrin alálùbáríkà bọ́lọ́hun bá ṣe fún ọ lè ra lébọ ọkùnrin ìyún ọkọ rẹ̀. Bọ́lọ́hun bá pèsè owó fún ọ lè ra mọ́tò bùn ọkọ rẹ̀, ó lè ra lẹ̀ bùn ọkọ rẹ̀. Ó mèremère téèyàn máa fi ń surprise èèyàn, ó lè rà kó fi surprise ọkọ rẹ̀, kò sí ní tó burú ńbẹ̀. Ṣùgbọ́n jẹ́ kó jẹ́ wípé gbogbo ń tó bá fọ́kọ rẹ̀ láyé ìtọ́ lè yọ̀ǹda ni. Tí ìwà ṣe wípé pẹ́ńpẹ́sẹ́ o ìjà kan wà dún láàrin lọ́la tó mọ dúró wípé ẹjọ́ pin ni àbọ̀ fẹ́ gbà padà. Torí náà ẹ̀sìn sọ́ọ́rí olóríire ọkùnrin, àwọn alárùbáríkọ ọkùnrin, àwọn ọkùnrin tó ga fúnnú ayé. Kò sí ọkùnrin tí ó mọ kọ́lé tí ó wàá pé ọ pé ìyàwó mi o mọ mówó tiẹ̀ wá kémi náà ò mọ fi tèmi kùn. Ẹ má jẹ́ àtànra wa. Tí ìbá ṣe pé obìnrin bá wò wípé ọkọ mi o project tó ń ṣe é lọ o 200,000 rẹ̀ gbà mo fi ràn ọ́ lọ́wọ́, 500,000 rẹ̀ gbà mo fi ràn ọ́ lọ́wọ́, 1M sì ni wọ́rí gbà ẹgbà mo fi ràn yín lọ́wọ́ o. Tí ò ní ọmọ pa tiẹ̀ wá kémi náà ò mọ pa tèmi wá ká wá mọ jẹun pọ̀. Ọlọ́run gbọ́ ọ lè rí alálùbáríkà ọkùnrin kan tí ó sì wù ẹ́. Àwọn ọkùnrin tí ò bá tí yé kébù tí wọn ò tọkùnrin, ọkùnrin tó jẹ́ wípé èyàn ò mọ pèdè wípé wọ́n sì bí wọn náà wọ́n láwọn bí àrólé, irú wọn ni mọ̀ ń ṣe báwọn. Sórí àwọn ọkùnrin tó dúró tán kódà bó o bá fẹ́ ràn án lọ gan wọ́n lè tún ní ọmọ wọ̀rí torí wọn ò ní fẹ́ tó mọ̀ fi sìrègùn sí ọ lọ́jọ́ ọ̀la. Sọ ọmọ páwọn obìnrin bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìgbà náà ni ó di ilé tẹ̀sí wò àjọkọ ni o. Sọ wárí tí ọkùnrin tí bá ti sọ pé mọ́ pa tiẹ̀ wá kóun náà mọ́ fi tòun kún káwọn mọ́ fi ṣe tó ń bá ń ṣe ní ilẹ̀ tó rà tí ìṣepòkò ẹ̀yìn méjèèjì ní bẹ́ẹ̀nbẹ́. Ìwọ náà wàá sọpọlọ rẹ kalẹ̀ ó ní bẹ́yẹn ṣe máa ń ṣerú ẹ̀. Ó ní bẹ́yẹn ṣe máa ń ṣerú ẹ̀. Torí nígbà tó bá yá ọkùnrin tí ò bá fẹ́ méjì kò lè fẹ́ yọ̀kan o, ìwọ ni ọmọ tanra rẹ̀. Èyí tí ò bá fẹ́ mẹ́ta kò ní í fẹ́ méjì. Sọ́ọ̀sì rí ọkùnrin tí ò bá fẹ́ yọ̀kan kò ní gbìyànjú àti fẹ́ méjì. Mọ́tì torí wípé ìwọ àtọkùnrin ọfọwọ́kúnwó ilé rẹ ni ò wá ní fẹ́yàwó mọ́ ọfọ́ ti ẹnu. Bọ́lọ́run bá ní bó bá fẹ́ fẹ́yàwó yóò fẹ́, bọ́lọ́run bá ní yóò fẹ́ mi yóò fẹ́. Wàhálà lé ayé ti ẹnu. Mọ́tì torí wípé mọ́tò tó sì wá ń di rẹ̀ hun owó mi náà ń bẹ ló wá fẹ́yàwó mi lọ́n expect wípé kò yẹ kó gbé ó yẹ kó wà lóyè àṣẹ nítorí ìkíni ọfọ́ ti ẹnu. Ọ̀fọ̀ ti ẹni. Àwọn kan rí wípé kò sí ní tó burú ń bẹ ó normal. Ṣùgbọ́n ìrírí tá ń rí ló jí a mọ̀ wípé kò normal. Obìnrin náà ní láti sọpọlọ rẹ̀ kalẹ̀. Sọ́ọ́rí oríire yìí unisex ni. Ọkùnrin ń soríire obìnrin ń soríire. Ọkùnrin ń kọ́lé obìnrin ń kọ́lé. Bó o bá tiẹ̀ wá wò wípé kẹ́mọ́ wíbá kan kọ́ lórúkọ ọmọ rẹ̀. Kọ́ lórúkọ ọmọ rẹ̀. Òun ló dá mi padà sọ̀rọ̀ arábìnrin. Gbogbo wa náà láti rí fídíò tí ń jára rẹ̀ lórí TikTok lọ́jọ́ mélòó sẹ́yìn. Woman yìí ní òun gan ló ní 70% nínú ilé táwọn kọ́. Ẹ wá bá ń bèrè lọ́wọ́ rẹ̀ pé òkè ìwọ tó ní 70% níbo ló kọ rẹ̀ wà? Sókọ rẹ̀ ń bẹ lórí ilẹ̀. Kò sí ń bẹ. Kò sí tó ti ẹ̀ fi lè fún ọ ní àrídájú wípé èmi mo ní. Bí yẹn bá kàn fẹ́ ṣera rẹ̀ léṣe lórí ìtẹ́ ni. Lórí ìtẹ́ ni. Meanwhile ó ti bí ọmọ méjì tí ń gbé ebọ̀ níbi títí ń bọ̀ tẹ́lẹ̀. Ìyẹn ni wípé ọmọ tó ti bí tẹ́lẹ̀ gan wọn ò ní àǹfààní sí ilé tí wà àtọkùnrin jọ kọ́ ní 70-30. Ọkọ ló ní 30%, ìwọ ló ní 70%. Ìrírú ẹrí láyé mi. Ẹ wá mọ̀ wò pé ṣèfẹ́ iná. Ṣèfẹ́ iná. Ní ìsìn ọkọ ti bẹ́ẹ̀yàn lóyún.
ó wá ń dúró wípé ilé yìí ẹjọ́ níní ṣé ẹjọ́ ralẹ̀ ni ṣé orúkọ rẹ ní bẹ lórí ìwé ilé kì í ṣe tiẹ̀ ó ṣe sàárà ni o I'm telling you ó ṣe sàárà ni ṣé ẹ sì mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ là á fi ṣàríkọ́gbọ́n bẹ́ẹ̀ bá tí bí ọ̀rọ̀ bá tí kẹ́ lòmíì bẹ́ẹ̀ rí i pé mo mọ̀ ń sọ kò ní í kọ́gbọ́n kò ní í kọ́gbọ́n òun gbọ́ ọmọ méjì ìbọ̀ tẹ́lẹ̀ kì í sọ ọmọ ọkọ òun rè bọ́ ọkùnrin tó ọ̀sẹ̀ pàdé òun rè bá ṣe 70-30 ilé tí ìbá ṣe wípé ó rí bákan lójú tèmi o ìyún ti kú ò nífẹ̀ẹ́ ti àgọ́ ti kùn ẹ mọ́ lọ ṣerú mistake bẹ́ẹ̀ kódà tí ọkùnrin yóò bá kọrúkọ sórí ìwé ilẹ̀ mọ́jọ́ jẹ́ Mr and Mrs orúkọ rẹ gàdàgbà báyìí ni kò hàn bẹ̀ sọrí kì í tún wá sí orúkọ rẹ nìkan o orúkọ bàbá rẹ méṣù ọ̀pọ̀ wà ń bẹ̀ méṣù ọ̀pọ̀ kọ méjì ló wà ń bẹ̀ orúkọ rẹ kan àti orúkọ bàbá rẹ ń tàn gbé bọ̀ méṣù ọ̀pọ̀ wà ń bẹ̀ at least tó bá tiẹ̀ padà fẹ́ lòmíì tí orúkọ ẹ̀yin méjèèjì bá jọra orúkọ bàbá yín ò lè jọra mọ́ gọ́ra rẹ nígbà náà lẹ́wàá sọ wípé ó ti disappoint yín gbogbo tẹ́ ń láyé lọ́rùn béèyàn bá kàn para rẹ lórí ìpè ni ìtí òfin ní para rẹ tí ò ní fún ọ BP tí ẹ̀jẹ̀ rẹ ò ní rú ó ní wípé kọ́ ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n sí ọ̀rọ̀ ara rẹ ìfẹ́ kíni sọ̀rọ̀ wípé gbogbo ọ̀tán fẹ́ mẹ́jọ lé wọn rò pé wọn ò nífẹ̀ẹ́ wọn dey play jókòó bẹ́ẹ̀ bẹ́yìn náà ṣe bẹ̀rẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ nígbà sí ń wọlé kẹ̀tíkẹ̀tíkì kò sí nítorí ṣe sí àbọ̀ wàá sọ wípé ọmọ kan ò láṣẹ nú ilé nítorí pé wà àtọkọ rẹ ìwọ lọlẹ̀ tó pọ̀ jù nú ilé nínú ayé tá a wà yìí ìyún tí mo bá tiẹ̀ tún lọ rámirámi fún ọ ìwọ tọ́ lówó ilé tó pọ̀ jù nǹkan kán mọ̀ ràbọ̀ rẹ̀ ó tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n fi ólẹ̀ lálàáfíà ara mọ̀ tanra rẹ ò wájẹ́ yàrá kan lójọ kan yìí náà lẹ́ẹ̀jọ mú orí tiẹ̀ ní ò pé sí tó kànyàn ń bẹ ṣùgbọ́n bó o bá fẹ́ bùn ọkùnrin ní nǹkan bùn ṣùgbọ́n tó o bá mọ̀ wípé yóò mọ mú ìrègùn dání tó o bá mọ̀ wípé bí ọkùnrin bá padà náà sí àgẹ̀rẹ̀ ó fẹ́ yàwó mi ò nílé yọ̀ǹda ẹ dákun ẹ mọ̀ bọ́kùnrin dàpọ̀ Alájíkẹ́rí iná ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.